ọmọ tẹ́ ẹ pa ẹ̀jẹ̀ rẹ̀ ó bí ẹ̀jọ́rí ẹ ti sọ yá dẹni tó fojú lóko ọmọ rẹ̀ bàbá ń fojú lóko ọmọ tó ti láfẹ́ sọ́nà tẹ́lẹ̀ á ẹ̀dẹ̀ pa ọmọ ọlọ́mọ ní Ìlọrin tó jìnà sí iná tó súnmọ́ àlìjẹ́ náà ẹ̀dẹ̀ pẹ̀lú ayé lẹ́ni Ọlọ́run ẹ wá lẹ fún wàásù àdé lọ́jọ́ méje kò ní dá fún gbẹ̀yìn àfáyín ẹ lẹ fún wàásù àdé lọ́jọ́ méje ẹ̀yin lẹ́dá kí lẹ fẹ́ pa wàásù àdé sí kí lẹ fẹ́ pa sí kí ló ṣe fún yín ó lé ẹganu alábùkù ní sóun pè yín bí òkú ìyá wọn sódẹ mo ṣẹ̀ṣẹ̀ wá mà kí wàásù àdé náà má bínú fún ọ̀rọ̀ tí mo sọ́jú òní mo ṣẹ̀ṣẹ̀ wá mà nígbà tẹ́ mo ṣẹ̀ṣẹ̀ sópè yín kò pè yín ẹ wá ní sọ pé sọ́ọ̀rì tó ti mọ̀ pé pààyàn tó ti mọ̀ pé pààyàn ní kò ní sọ pé sọ́ọ̀rì afáàní ibù sàmáàdì náà à ń bú ìgbà wàlá àwa náà làdà jẹ́ kí lùyọ̀ àwa làdà wà má ní sàmáàdì náà ibù síwá náà àwa làbùkù gbáwó àwa làdà gbogbo wa làdà àtàfáàtì márùn àti làdà ní gbogbo wa ni ó lè bá bọ́m àṣírí yìí ló ń túlẹ̀ yọ kọ̀ọ̀kan yìí o àwa àfẹ́ ìṣù àwa àfẹ́ alápàtà àwa àfẹ́ àpàyàpàyà tí àwẹ̀ ń bọ̀ ní Ìlọrin náà àṣírí yìí máa tú àtẹ̀yẹ pásítọ̀ wèrè tẹ́ gbọ́wọ́ lórí ọyàn obìnrin tẹ́ máa pariwo já orí ọyàn ẹ̀yìn pásítọ̀ ẹ̀ ní sórí ẹ̀ gbọ́wọ́ lórí ọyàn obìnrin tó ń gorí ẹ̀ gbọ́wọ́ lé ẹ̀ máa ní jájọba ẹ̀ ní kúrè ẹ̀ jẹ ìyàrá Jésù àṣírí tí ó pàtó. àwọn àfáà kéékèèké ẹ̀rí bí ta gbé bọ́ọ̀lù ara wa débi olè àwa náà ti wá di Boko Haram àṣà ń wá owó ní gbogbo ọ̀nà kọ́nà ẹ̀yin àfáà kéékèèké tẹ lẹ́yìn lẹ́ni Ọlọ́run kò sí ẹni Ọlọ́run kan lára wa máa olè lókun ẹ wo tẹ́ ẹ sọ lọ́rin dà Ìlọrin ìlú àlùbáríkà ni Ìlọrin ìlú àṣẹ ni tá a bá mú Mákàtà àti Mẹdínà Ìlọrin lókun gbígbà àdúrà dẹ̀ ń bẹ Ìlọrin títí dọ̀la àmẹ́yìn olórí burúkú èèyàn ọmọ àfáà kéékèèké ilẹ̀ fẹ́ bà lọ́rin wáyé ẹ̀yin ni gbígbà àdúrà ń bẹ Ìlọrin wọ́n ní Ìlọrin tó jìnà sí náà tó súnmọ́ àlìjẹ́nnà bẹ́ẹ̀ ní tòótọ́ ẹ̀yin ọmọ kéékèèké wá ń sọ fún wa pé Ìlọrin ò súnmọ́ àlìjẹ́nnà ìyẹn ló súnmọ́ ẹ̀yin ọmọ olórí burúkú ọmọ yìí ṣe rí bẹ́ẹ̀ ní sóríire ìbúlẹ̀ tí gbogbo olè tẹ́ẹ̀dẹ̀ ń jà yìí náà àwọn àfáà tó wà wájú yìí náà rẹ̀kọ́ bí àwọn àfáà onímọ́tò ńláńláńláńláńlá ibo náà ti rí àfáà náà ń lo ọlọ́pàá ìwọ àfáà tó ń lo ọlọ́pàá tó jẹ́ president ni àbọ̀jẹ́ senators àbọ̀jẹ́ councillors àbọ̀jẹ́ ẹwà àfáà náà ń lo ọlọ́pàá kí lẹ̀ ń lo ọlọ́pàá sí ajásí kó lè lẹ́yìn náà ó lè lẹ́yìn àfọ́ ọ̀dọ́ tẹ̀síwá sí káàkiri ẹ̀ ń lo ọlọ́pàá àti yín wá tún ní ìsìn Abdulrahman ọmọ àlè tá a bá wò dáadáa kì í sọmọ lọrin ètò ìyá rẹ̀ nú dáadáa ìyá rẹ̀ àwọn tó ń ṣe union lẹ́kọ̀ọ́ ti bá ya rẹ̀ sùn lẹ́kọ̀ọ́ ń bí kí kó tó pàdé bàbá Abdulrahman ọmọ àlọrin kan ò ní gbọ́dọ̀ máa ṣe wèrè tó ń ṣe ọmọ àlọrin kan àdùbáríkà ń bẹnu lórí àmọ́ gbogbo ẹ̀yin ọmọ kéékèèké o lè tẹ ẹ̀kọ́ lára gbogbo àwọn aṣáájú tó láwọn ṣe wá sí káàkiri tí wọ́n wé láwà níbi láwà ní àwọn eléégún tí wọ́n wé láwà níbi láwà ní àwọn oníṣàngó tó ń ba láwà níjẹ́ fáwọn tó ń wé o lè ti ń bẹ lára wọn lẹ́yìn ọ̀dọ́ náà kọ́ àwa ní Nàìjíríà ò dáa ọlọ́run dẹ̀ sọ fún àdébù Muhammad ẹ wo bàbá wa Muyideen ní ìbálò ẹ wo bó ṣe lo ayé bàbá jìyà aláwo mélòó ni bàbá lọ́ba eléégún mélòó ni bàbá lọ́ba gbogbo ẹlẹ́yìn jẹ́ pọ̀ gbogbo ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin olórí burúkú wọ̀nyí gbogbo ẹlẹ́yìn ìwé ẹsẹ̀ onímọ̀tò ńlá ńlá tẹ̀ ń lò Abdulrahman wọ́n ní wọ́n bá 5 million lákàntì ẹ̀ kí ni èjì 29 years ibo ló ti rí 5 million sẹ́mi ní 5 million lọ́wọ́ iṣẹ́ wo mò ń ṣe ń gbà mí ìta pákó mi ì ṣe é jẹ́ẹ̀tì ilé mi ìta mọ́tò owó kéékèèké náà mo ní lọ́wọ́ mo dẹ̀ ń ṣe wá sí mi gbogbo àwọn tó bá dùn àwọn òun ṣàdúrà fún wọn dẹ̀ ń fún mi ní ìtàn lágbára ibo ni wọ́n ti ní 5 million ẹwà àkáǹtì Abdulrahman máa pé bí 5 sí ẹwà èyí tẹ́ mọ̀lẹ́rí yẹn tó bá tiẹ̀ wá dí àkáǹtì kan 5 million ló wà nílé kí wá ní pààyàn sí ọmọ ọlọ́mọ ó lè pa ẹ wá já ní ìmọ̀ àwọn obìnrin wá ń sáfà àfáà ní ìsìn àwọn tí ò ní kan ṣe tẹ́lẹ̀ ní Ìlọrin yìí nìyí Ìlọrin ìlú àfáà àmọ́ gbogbo olè tẹ ẹkọ lọ́dọ̀ àwọn àfáà yìí tán lo mọ́tò ńláńlá tí wọ́n lu ọlọ́pàá olè yan ọmọ kéékèèké náà lónìí sí ọlọ́dẹ sọ́nà Al-Qur'ani fún ànábì Muhammad ba'da a'udhu billahi minash shaitani rajim olúwa ní ma yakun la tarjuna lillahi waqara ọlọ́ni wà dẹ́gbà sọ fún wọn ma yakun la tarjuna lillahi waqara olúwa ní kí ló dé tẹ́ẹ̀sì kó ọ̀rọ̀ yín wá bẹ́ẹ̀ mi Ọlọ́run ma yakun la tarjuna lillahi waqara kí ní tẹ́ẹ̀ fi kó ọ̀rọ̀ yín wá bẹ́ẹ̀ mi Ọlọ́run èmi mo lè fún yín lówó bá a fa abakọ ilé lọ sún wa olóńtà pákó àbọ̀ntà sìmẹ́ǹtì ìwọ ni káfa wa kọ́ ilé kì í ṣe kẹta o torí ẹ̀mí náà ò ní o nígbà tó di àfa kan tó lo mọ́tò 150 million tó lo mọ́tò 100 million láì tabako adéwálé àṣẹ ẹ wàá máa kọrin pé ẹ̀yin tẹ́ ẹ kéwù ẹ kú ìyà àwa náà wò olórí burúkú ni àwọn tí ò kéwù ni ẹ kú ìyà àwọn tí ò kéwù bẹ́ẹ̀ dáa jù wá lọ ẹ wàá máa kọrin wèrè pé ẹ̀yin tẹ́ ẹ kéwù ẹ kú ìyà àwa náà wò ẹ náwó kálàmù owó ẹ̀gẹ̀lẹ̀ náà ẹ̀yin olórí burúkú wọ̀nyí tẹ́ fẹ́ bá sí àfọ̀sí tó dáa tó sí àfa ìyá ń bẹ́ẹ̀ ìsínà ń bẹ́ẹ̀ ìdààmú ń bẹ́ẹ̀ gbogbo wàhálà tí ń bẹ́ẹ̀ náà ni bàbá wa Muyideen ti kojú ẹ̀ kọ́nà tó dé sí wọn àmẹ́yìn ò fẹ́ kojú ẹ̀ ẹ̀yin ọmọ kéékèèké ẹ̀yin ọmọ olórí burúkú tí wọ́n gbé wá láti Lagos State táwọn ìyá yín wá lọ́bì Ìlọrin kẹ́ ò gbọ́dọ̀ sí dẹ̀ Ìlọrin ìlú àfáàní ìlú àṣẹni olúwadíwà ànábì Muhammad ma lakum la tarjuna lillahi waqara kí ló dé tẹ́ẹ̀ fi kó ọ̀rọ̀ yín wá bẹ́ẹ̀ mi Ọlọ́run síbẹ̀ mi mọ̀ dá yín ìyìn tẹ́ jẹ́ ń tẹ́ mi ní í ṣe wàkàdí alákàkún wà sí wàrà síbẹ̀ mi Ọlọ́run náà ni mo dá yín láti bí omi láti bí àtọ̀ èmi tí mo wá dá yín láti bí omi láti bí àtọ̀ ìwà alágbára kí n ṣàánú yín ẹ wá fi ọ̀rọ̀ yín lọ́lọ́run lọ́wọ́ mi wá ń pààyàn kiri ẹ̀dẹ̀ pa ọmọ yẹn Hafsa àbí kí ló kọrin ẹ̀dẹ̀ gbẹ̀mí ẹ̀ Abdulrahman ò ní kúre olórí burúkú ọmọ ní wọ́n pọ̀ ẹ bá sì pa ó
ẹ má ti pa o ẹ jẹ́ kó dẹ̀yìn Ramadan ẹ fi ilẹ̀ kó ka àwọn àfa ẹ rí pé àṣírí àwọn àfa ó tù gbogbo àwọn tẹ́tí pé lẹ́ni Ọlọ́run tẹ́ni wọ́n máa ń jábọ̀ gbogbo ẹ rí pé àṣírí wọn máa tú ṣé bá àfa kan ló sọ ń gbò ní ó lòun dá ọjọ́ méje fún Wasiu Ayinde olórí burúkú ní ẹ̀yin lẹ́dá Wasiu ni ẹlẹ́dá ọjọ́ méje fún Wasiu Ayinde kí ló dé ẹ fẹ́ pa Wasiu ni kí n ti ẹlẹ́dá ọjọ́ ẹni bẹ́ẹ̀ ní sun ẹ̀yin àfọ olórí burúkú yìí náà kí Wasiu Ayinde ṣe fún yín ẹlẹ́dá ọjọ́ méje fún ẹni ẹlẹ́ni ẹni tí ìyá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ kú ọmọ òkú ọ̀run ẹlẹ́dá ọjọ́ méje fún kí ló ṣe fún yín tẹ́ fi pa Wasiu ẹ lè rí pa o ẹ lè rí Wasiu Ayinde pa tó ló ń kọrin sí ẹni síbi ń gò ní àjàbárù ń gò ní tó sọ fún Barrister pé ẹ́ńjìnì rẹ̀ ó gbiná kó má gbiná kò lè gbiná gbogbo owó tó o bá ṣiṣẹ́ tàbátì àdá ò lè bá o ìsájà ni ó máa bá o gbogbo ẹni ó bá ṣiṣẹ́ tàbátì àdá wọn lè kàsájà fún kó ṣiṣẹ́ tàbátì àdá náà ni ó máa ṣiṣẹ́ lára rẹ̀ ẹni ó bá wá ṣiṣẹ́ ìsájà tí wọ́n bá wá ka tàbátì àdá fún kò lè ṣiṣẹ́ Olúwa ní mọ́ni àmìlẹ̀ sọ́ọ́lá àfàdé nafsi ẹlẹ́ẹ̀dá ọjọ́ méje fún Wasiu Ayinde olórí burúkú ní èèyàn fáyì ó yẹ kí Wasiu Ayinde ó sayé má tì mọ́lé kó sayé má tì mọ́lé kó kó gbogbo yín pátápátá kó kó yín sẹ́wọ̀n kí ẹ fẹ́ pa Wasiu Ayinde sí ó lè ganu sẹ́yìn wá ganu àsìkò tó sọ pé ẹ ganu yìí lè tún wá pààyàn lọrin ẹ tún fi ọ̀rọ̀ sẹ́nu àwọn èèyàn àṣẹ Wasiu Ayinde àṣẹ ṣéwù ní àṣàfà ni ó sì mọ̀ pásírì sí ní ó padà tú Wasiu Ayinde sì mọ̀ bẹ́ẹ̀ ẹ wá lé ẹdọ́jọ́ méje fún Wasiu Ayinde torí kíni olórí burúkú ni ẹ̀yin pààyà àfà pààyàn lẹ́jẹ́ kí n ti pẹ̀lú tiẹ̀ ó pè é sóde ẹlẹ́ẹ̀dá ọjọ́ méje fún ẹ̀yin lẹ́dá ẹ fẹ́ pa ọjọ́ méje tẹ́ ẹ wá dá fún ti kọjá ní ìsìn ó ti lé ẹ wá lọ́kọ̀ bẹ́ẹ̀ bọ́ lọ́rùn ẹ̀yin ọmọ àlè àfà jàtijàti ẹ̀yin lè bọ́ lọ́n sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀dá ọjọ́ méje fún Wasiu Ayinde sẹ́yìn náà ní ìlú tó jìnà sí iná tó súnmọ́ àṣàjọ súnmọ́ náà ni àjọ súnmọ́ iná ni báyìí àmọ́ ìní sọ pé gbígbàdúrà ń bẹ lọrin ẹ̀yin ọmọ àlè tí wọ́n gbóyún yín wá sí lọrin lẹ́mbà lọrin ẹ̀yin sọmọ lọrin ẹ bá sì yípa Abdulrahman o yóò tún kà wọ́n wọn ló ti pa tó èèyàn táàsì ló ti pa ẹ dákun torí kíni torí kó fẹ́ gun mọ́tò ó fẹ́ kọ́lé tẹ́lẹ̀ ẹ má bàtí àwọn bàbá ṣe wà dáàmú kọ́rú ẹ̀ sọ́kàn sọ́wọ́ bàbá dáàmú kọ́rú ẹ̀ bàbá Kamali kọ́rú ẹ̀ ṣé báwọn ni wọ́n lé àwa ní Nàìjíríà àwa ní àlàjẹ́ kí Nàìjíríà ò dáa àwa àfọwà èèyàn mẹ́ta ń gbọ́ wọn níyì ọba ní ìjọ ní ìsìn ọba ò níyì mọ́ gbé àwọn tí ń gbóbìnrin ní hòtẹ́ẹ̀lì níjọ́ àfáà níyì sáwá níyì mọ́ báyìí nígbà tí ń pààyàn kiri àti kọ́ máa fojú pàyàpàyà wò wá à ń gé orí à ń gé apá àfáà ẹni sóríire àwọn àfáà yìí náà lẹ báwo èèyàn lọ́wọ́ ẹ bí ẹ ti ń lọ pati àfáà rẹ ní gbọ́n pati sáfáà rẹ ní gbọ́n pati ẹ lọ gbọ́n pati wájú eléré ẹ lọ gbọ́n pati sẹ́yìn tẹ́ ń gbọ́n pati lẹ́wàá sọ fún Wasiu Ayinde pé yóò kú fọjọ́ méje wéré ní yín ni àṣọ lórí burúkú ẹ̀dá ni ẹ̀yin àfáà dáadáa yìí ẹlẹ́yìn fún Wasiu Ayinde 7 days láì sẹ́ran léyà láì sẹ́ran lé ọlọ́wọ́ dẹ̀ pa kò dẹ̀ lè pa toro ń kọrin sí ẹ̀jẹ̀ jẹ́ ara ẹ̀ ni Wasiu Ayinde ń kọrin ẹ̀ wá lé fún lọ́jọ́ méje olórí burúkú ni ó jẹ́ kókó gbogbo yín kó pa gbogbo yín dànù ó jẹ́ kókó ikú sáyẹ́sì mọ́lẹ́ bí àwọn àfáà tó sọ pé òun ó kú fọjọ́ méje sẹ́wá rí banisi mò ń bọ̀rọ̀ kan lọ mo ní jọ́ àwọn èèyàn mẹ́rin wọ́n níyì àwọn àfáà níyì ń jọ́ sáwá níyì mọ́ báyìí àwọn ọba wọn níyì sọ́ba níyì mọ́ ń jọ́ àwọn obìnrin náà níyì sọ́bìnrin níyì mọ́ ń jọ́ bẹ́ẹ̀ náà làwọn ọlọ́pàá ẹ̀yin ọlọ́pàá Kwara ẹ ṣiṣẹ́ yín bí iṣẹ́ o ẹ ṣiṣẹ́ Abdulrahman ẹ jẹ́ ó ka àwọn àfáà dáadáa ẹ jẹ́ ó kà wọ́n sẹ́ni ọlọ́wà ni wá báwọn ẹni ọlọ́ni wá ẹni ọlọ́ni dára wá inú bọ́ wá lọ kánrin láwàní lọ kánrin ẹ̀sùn bàbá ní ìgẹ́ fọ́nà tó ń lù Abdulrahman mo ní tó náà lù bá tó ń lù pẹ́ńpẹ́ńpẹ́ńpẹ́ń àsọlórí burúkú dù ìwà dára wá afá alákọ̀ọ́lẹ̀ kẹ́dẹ̀ sọ ó nínú ibu samani ẹ̀nẹ́ wà láàyè òfin náà àmú ìgbà pé Nàìjíríà ò dá nù ibu samani ẹ̀nẹ́ àmú ìgbà pé Nàìjíríà ò dá wà láàyè òfin náà àwa gan láàdẹ dá kì í ṣe pé Nàìjíríà ò dá àwa yìí náà ni ọmọ tẹ́ ẹ pàun ẹ̀jẹ̀ rẹ̀ ó bì í torí ẹ ti sọ yá ǹdẹni tó fojú lóko ọmọ rẹ̀ bàbá fojú lóko ọmọ tó ti láfẹ́ sọ́nà tẹ́lẹ̀ á ẹ̀dẹ̀ pa ọmọ ọlọ́mọ ní Ìlọrin tó jìnà sí iná tó súnmọ́ àlìjẹ́ náà ẹ̀dẹ̀ pẹ̀lú ayé lẹ́ni Ọlọ́run ẹ wá lẹ fún Wasiu Ayinde lọ́jọ́ méje kò ní dá fún gbẹ̀yìn àfáyìn ẹ lẹ fún Wasiu Ayinde lọ́jọ́ méje ẹ̀yin lẹ́dá kí lẹ fẹ́ pa Wasiu Ayinde sí kí lẹ fẹ́ pa sí kí ló ṣe fún yín ó lẹ ganu alábùkù ní sóhun pè yín bí òkú ìyá wọn tó dẹ mo ṣẹ̀ṣẹ̀ wá mà kí Wasiu Ayinde náà má bínú fọ̀rọ̀ tí mo sọ́njú òní mo ṣẹ̀ṣẹ̀ wá mà nígbà tẹ́ mo ṣẹ̀ sọ pé yín kò pè yín ẹ wá ní sọ pé sọ́rí tó ti mọ̀ bẹ́ẹ̀ pààyàn ni ó ní sọ pé sọ́rí afanu ibu samani na amu igba wala awana la de kiri yoda awana la da awala da wa mali samani na aibu siwana awala buku gbawo awala da gbogbo wala da atafati mamu àti la da ni gbogbo wa ni ó lè bam àbí mo lọ ládùúgbò njo ni la nìkan sọ pé àwọn afanu mo ní mo wà dára mi magapa lapa èmi ò ní 7 million lakansi mi ní 5 million ẹrù Ọlọ́run ni mi lára àwọn tó ń ṣàánú mi tí mo ń ṣàdúrà fún Latin America ní London àwọn náà ń ṣàánú mi díẹ̀ mi ní 5 million ibo lo ani Abdulrahman yẹ wo da àkáǹtì rẹ̀ pé bí 5 sí 6 ìbúrò sí ní 5 million ẹ wo àkáǹtì ẹ kìí ṣe àkáǹtì ẹ yọkan ẹ sì padà bá owó ńlá mi lákáǹtì ẹ wọ́n dẹ̀ láwọn àfa àwèrè àwọn tó ń lo mọ́tò ńlá tó ń lo ọlọ́pàá àwọn náà ń kọ́ sí àwọn àfa àtẹ bá ti ń lo ọlọ́pàá láì ṣe sínétọ̀ rẹ̀ olè lòun náà olè kí mo ní lọ́wọ́ ní ìsìn tèmi wọ́n lọ sí wá sí ní ìkẹ́kẹ́ mi àfọ́ ọ̀pẹ́ wá kọ́ ọlọ́pàá lẹ́yìn ọlọ́pàá kí ni àwọn làdá wọ́n máa ní sàmánì náà kò sí wàhálà kan fún gbà àwọn náà làdá wọ́n náà dún sáà sàmánì nàbì gẹ́rì sàmì wọ́n náà dùn sáà sàmánì nàbì àwọn mú ìgbà eléyà ní Nàìjíríà ò dá Nàìjíríà dẹ̀ dá ṣé wọ́n mọ̀ lọ́jọ́ yìí àwẹ̀ mọ̀ ní ìsẹ̀yìn lẹ́jẹ́ káwẹ̀ dé wọ́n náà taka samani la bọ́lọ̀ bá ní kí ìgbà ó sọ̀rọ̀ ìgbà ló wá sọ̀rọ̀ ní ìsìn yóò mọ̀ tó múlẹ̀ sàráyé àṣírí yìí ló ń tú yìí o ẹ̀yin àfa àṣírí yìí ló ń tú yìí o àṣírí yìí ló ń tú lẹ́yọ kọ̀ọ̀kan yìí o àwọn àfọ èṣù àwọn àfọ alápàtà àwọn àfọ àpàyàpàyà tí àwẹ̀ ń bọ̀
ní Ìlọrin náà gbígbàdúrà dẹ̀ wà mẹ́dọ̀lá gbígbàdúrà àwọn ọmọ tẹ́lẹ̀ tí wọ́n pààyà àwọn àfáà kéékèèké wọn ìsọmọ lọrin àwọn ọmọ tí àwọn ti ta fáńdà ìsìn gáràjì lẹ́kọ̀ọ́ bí tí àwọn ti ta ògógóró tí àwọn ti wà ń gáràjì tí àwọn amúgbó àwọn tó ṣe níyẹn ti báyà wọn sùn dáadáa tó tọrọ pàdé àfáà Kwara ọmọ Kwara kan ò lè ṣe dé sẹwárì kan ọlọ́ba Kwara jẹ ní sẹwọn ọmọ kéékèèké Ìlọrin ìlú àgbáríkà ìlú ṣe wà nínú ìlú àfáà láàyè ẹwọ́n tá a sọ lórí dà ẹwọ́n tá a wá sọ ayé dà àwọn àfọwà ní yìí sódà bẹ́ẹ̀ ẹ wá lé ẹ̀pà wà síwáyé ní kí lè fẹ́ pa fún ẹ ganu ẹ̀yin ganu ó dẹ̀ ń wò yín ó tún sọ́dọ̀ orin ẹlẹ́yìn fún wàsíwáyé lọ́jọ́ méje ẹ̀yin olórí burúkú èèyàn ẹ̀yin ọmọ àlè ẹ̀yin lẹ́dẹ̀ wàsíwáyé ìyẹn ti ẹ̀bà nínú jẹ́ńgbà mo ti ẹ̀wọ́ orí social media ó dọ̀ fún ní 7 days torí kíni ìyá rẹ̀ sẹ̀sẹ̀ kú ni kí lè fẹ́ bá wàsíwáyé dé sí ẹ̀yin àfọ olórí burúkú dáadáa dáa kí lè fẹ́ bá wàsíwáyé kí ló ṣe fún yín kí ni wàsíwáyé dé sí ẹ fi dá 7 days ẹ wá dá 7 days nígbà tí ó wù àkókò ẹ̀yin lẹ́ padà forí kó ibi ìpètẹ́sẹ́ fún yín ìpètẹ́sẹ́ fún wàsíwáyé dé ní ìgbà yín lọ́rùn ẹja sọ́ra olúwa ni máa ń lakun látàrí gúnlẹ̀ lillahi wàkàrà kí ló dé tẹ̀sí kúrò yín wá bẹ́ẹ̀ mi ọlọ́ wàkàrí alákàkùn ọ̀tí wàrà ṣe bí mi ọlọ́ ni mo dá yín látara àtọ̀ èmi tí mo dá yín látara àtọ̀ mi lè pèsè tẹ́jẹ àwọn afá kéékèèké ẹja sọ́ra o àwọn afá kéékèèké olè àwọn olè afá nílùú Ìlọrin ìlú Ìlọrin ti wá di ìlú olè àwọn ọmọ kéékèèké àwọn àgbàlagbà tí wọ́n bẹ̀rẹ̀ sí Ìlọrin wọ́n ti kú tán àwọn àgbàlagbà tó kú ní àwọn lómọ́tò wọn ọ̀kọ́ ilé àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí Ìlọrin lára àdúrà tí wọ́n ń ṣe pé gbogbo orí burúkú tí bá ń bẹ Ìlọrin kó lọ máa túnà sí ìyẹn nígbà ibẹ̀ ni bàbá Buhari ọmọ Musa wà ibẹ̀ náà wà bẹ́ẹ̀ ibẹ̀ ni bàbá sọ̀rọ̀ ṣe wà àmẹ́yìn àfọwọ́dọ̀ ẹ̀yìn àfọ́ àkéékèèké ẹ̀yìn olè kẹ́ ẹ sábà lo mọ́tò yà kẹ́ ẹ máa lo mọ́tò yà kẹ́ ẹ níjókòó ẹ̀ kan kẹ́ ẹ ná 1.5 million kí ló dé ẹ jẹ́ sínétọ̀ sí nàbẹ́ jẹ́ kánsẹ́lọ̀ níjókòó ẹ̀ kan kẹ́ ẹ ná 1.5 million kẹ́ fi jẹun olè ní olè gidi ẹ jẹ́ aṣọ ṣe o ẹ jẹ́ aṣọ ṣe o ẹ jẹ́ aṣọ ṣe ẹ jẹ́ aṣọra gbogbo àwọn bàbá tí wọn kà lẹ́ẹ̀kan yẹn wọn ìjálẹ̀ o ẹgbẹ́ 5 million mo dẹ̀ mọ̀ bá káàdì rẹ pé 3 sí 4 sí 5 ẹ tọ́ṣọ ẹ dáadáa ó sì máa ka gbogbo àwọn àfà yóò kàwé ẹ má ti pa ẹ jẹ́ kó dé ẹ̀yìn Ramadan ẹ máa pa lọ díẹ̀ kó máa ká àwọn èèyàn àwọn afárá wa bàjẹ́ báyìí àwọn bàjẹ́ abalọ àní kankan mọ́ láwa ní pọ̀rọ̀ irùngbọ̀n pọ̀rọ̀ lórí asán ẹ wá lẹ fún wàásù àdé lọ́jọ́ méje ẹ̀yin olórí burúkú ẹ̀dá yìí ẹ̀yin kílẹ̀ fún lọ́jọ́ méje sí ẹ fẹ́ pa ni kílẹ̀ fún wàásù àdé lọ́jọ́ méje sí ẹni ẹ fẹ́ pa fọ́jọ́ méje ní òkú kò lè kú Ọlọ́run ló dáa kọ́ ẹ̀ lè rí pa bó lẹ́sì á rí pa ẹ̀yin lẹ́yà máa para yín Ìlọrin bẹ̀ẹ̀ wà ẹ̀yin lẹ́ máa para yín àṣírí yín ní tún ìlú Ìlọrin tó jìnà sí náà Ìlọrin kì í ṣe lu fi sí náà fa Ìlọrin kì í ṣe ìlú tó jìnà síná tó súnmọ́ lè jẹ́ ó jẹ́ jìnà síná tòótọ́ àbáwọn ọmọ ayé àwọn ọmọ olè wọ́n fẹ́ jẹ́ kó súnmọ́ náà ẹjẹ́ àtọ́bẹ̀ ṣe o ẹjẹ́ àtọ́bẹ̀ gbogbo àwọn àfa àkásọ́ra ọkásọ́ ẹjẹ́ àgbà fọlọ́ ní ṣàánú ẹ̀dá bọ́lọ̀ ń bá lásìkò mọ́tò tó yìí ó ń lò bọ́lọ̀ ń bá lásìkò tí yẹn máa lówó tó àwọn tó ń ṣiṣẹ́ fún náà àwọn ọlọ́wọ́ rẹ̀ sí ọ nígbà lásìkò mọ́tà tó mu lọ ọ̀rẹ́ mi kan tájọ kí wúlò ń sọ fún mi ní òní bí àfọ pé ilé mélòó mo ti kọ́ mu ní àgbà mi ń ta pákó mi ì tí ì kọ́lé mi ń ta pákó ní ládùúgbò wá sí ní mo ṣe ìwọ iye ìwọ lọ́mí sẹ́yìn tó bá lásìkò ọlọ́mọ akọ́lé ó tó ní mọ́tò lélo mọ́ mí ní tí ì lo mọ́tò ládùúgbò gẹ́gẹ́ tí mò ń ta mọ́ ní tí tó bá lásìkò ọlọ́run máa lo mọ́tò ó wá fún mi ní business card yẹ pé kí n wá bá ń pín ìdẹ lọ torí mi ló kọ díẹ̀ àfọ pé ó yájọ́ tí mi bá lọ làwọn àmì máa wá bá ó kọ tèmi yóò jáde nínú pépà lẹ́ẹ̀ma ní ó yẹ ó lè làfà yẹn ó wà dẹ̀ mọ́ aláṣọ white ni ó máa sáfẹ́ lébo mi lọ ó tún wá fẹjọ́ mi sùn ìmáàmù ni wọ́n sọ ìmáàmù ni wọ́n náà lọ èmi kọ́lẹ́ bò ó pọ̀ ẹ̀jẹ̀ ẹni tí mo dẹ̀ ń wí ó ti kú nísìn ó kú ẹ̀jẹ̀ tó fi kú ni ilé 52 ló kọ́ ilé 52 làfà yẹn kọ́ ibo ló ti rí ẹni tí mo wí ó kú ẹ̀jẹ̀ tó fi kú ni ẹ̀yin náà ó kú ẹ̀jẹ̀ tó fi kú ni ẹ̀yin àfa àtẹ̀ ìbáṣẹ́ àfa jẹ iṣẹ́ tó dáa ni ẹ fẹ́ lo mọ́tò tẹ́lẹ̀ kan olórí ẹ fẹ́ lo fóònù gbogbo ilẹ̀ lo fóònù ńláńláńlá wẹ́rẹ́ ní fóònù tí ìgbà fẹ́ ṣe fóònù bàbá ó fẹ́ ṣe déédéé fóònù president Nàìjíríà ìbúdẹ̀ ṣe lówó ẹ̀ ìbúdẹ̀ àwọn àfa náà wá di yahoo ṣé yahoo sí Ìlọrin náà yahoo àfa nílọrin Ìlọrin tẹ́lẹ̀ ló jìnà sí náà ẹ tọ́ṣọ ẹ̀ dáadáa yóò máa ka àwọn àfa àwọn kan náà ń bẹ́lẹ̀ kọ̀ǹpútà sí ìwò tí ì tú káàkiri àṣírí yìí máa tú àtẹ̀yẹ pásítọ̀ wèrè tẹ́ gbọ́wọ́ lórí ọyàn obìnrin tẹ́ máa pariwo já orí ọyàn ẹ̀yin pásítọ̀ ẹ̀ ní sórí rẹ̀ ẹ gbọ́wọ́ lórí ọyàn obìnrin tó ń gorí ẹ gbọ́wọ́ lé ẹ máa ní jájọba ẹ̀ ní kúre ẹ jẹ ìyàlọ́wọ́ Jésù àṣírí tí yẹn ó bàtú ó sì máa padà tú ẹ̀yà túbá o ẹ̀yin àfọ olè lọrin ẹ̀yin àfọ olè káàkiri ẹ̀yin ọ̀dọ́ àfa olè wàásù àdédé ló máa kú ní òkú yẹn wẹ́ẹ̀ lè rí pa ẹ̀yà sọ̀rọ̀ ẹ̀yà bọ́lọ̀ dúró wàkàdé àdọ́kọ̀ máa lẹ̀kún látàrí gúnlẹ̀ lè láyé wàkàrà olúwa ní kí ló dé tẹ́ ìfikọ́rọ̀ yín wá bẹ́ẹ̀ ní Ọlọ́run àwọn bàbá wájọ́ máa ń ṣàdúrà ní ẹ̀yin ò ṣàdúrà ní ṣàfikẹ́ fi ọtí lo nǹkan lọ́tí ojú yín pọ́n òní ẹ̀rìn ní ìsìn gbígbàdúrà dàlára yín ìsìn gbígbàdúrà dàlára yín ẹ̀jẹ̀ agbọ́dọ̀ ń dó ẹ̀yin àfóòlè oní jìbìtì bẹ́ẹ̀ bá rí wọn báyìí wọn sọ̀rọ̀ ojú wọn apá wá sí lo cream wọn kò kásọ́wọ́ wọn múra bí wèrè ìmúra tí wọ́n bí kọjá àmúra yahoo àdúrámẹ́rì àṣírí ẹ̀ ló tú àṣírí àwọn èlòmíì ní ó padà tú yóò túnú àwọn àfa ẹ má ti pa o èmi àfọwọ́pẹ́ mọ̀ sọ bẹ́ẹ̀ ẹ má ti pa àwọn àfa àsìkò tẹ́ ẹ̀ mú ẹ má wàá máa fojú àwọn alápàtà gbogbo àwọn àfa o èmi ò pa yẹn o wọn bá tọrọ kọ́bà tí mo ní mò ń ná o 5 million tó wà lákàtí ti èmi ò ní o nígbà mi ìta pákó owó kéékèèké ní bẹ́ẹ̀ má ṣe ń fún mi mò ń ná Ọlọ́run nìkan ni ó ṣàánú mi Ọlọ́run ni mo kó ọ̀rọ̀ mi lé lọ́wọ́ Ọlọ́run nìkan ni mo kó ọ̀rọ̀ mi lé lọ́wọ́ mo dẹ̀ ń ṣàdúrà fún mi yẹn dáadáa wọ́n pè mí ṣàdúrà fún ẹ̀yin ò lè ṣàdúrà
àfi kẹ́ ẹ máa wọ́ ọmọ obìnrin kẹ́ ẹ máa wá fún obìnrin wọ́n tó wá ní Abdulrahman tó bá fẹ́ pààyàn àkọ́kọ́ pa ẹran rọ̀lẹ́ àgbè wọlé tó bá wá ń pa ẹran láì tó bá wá gbọ́ tó bá ń sá èèyàn lóru ẹ̀rọ bóyá lálẹ́ ẹ̀rọ bóyá ẹran tó gbé wọlé ní ọ̀sán èèyàn ní sá o ẹ má ti ẹjẹ́ kó ka àwọn èèyàn àṣírí yóò tú èèyàn àfọ oníṣẹ́ ẹbú àṣírí yóò tú lágbá gbogbo ẹ̀yin olè tẹ́ wà ń Kwara àṣírí yóò tú ẹ̀yin tẹ́ wà ń Jẹ̀bú tẹ́ wà ń Lẹ́gbà tẹ́ wà ní kíbi ọlọ́run yóò tú tẹ́lẹ̀ bá sí àfáàjẹ ọlọ́run yóò tú mọ́ àṣírí ìlú Ìlọrin ìlú àgbàríkà ìlú àṣẹni ẹlẹ́bà wá sí ẹ lè rí wàásù àìdè pa ẹ lè rí pa kò ṣeé pa kí lẹ fẹ́ pa sí ẹ lè rí pa ọlọ́run ní jẹ́ rí pa tó ẹ̀yin kò lè da ẹ má fẹ́ pè mí nọ́mbà mi lélẹ́yìn fún new followers tó bá fẹ́ follow mi 08034432111 nọ́mbà mi nìyẹn 08034432111 ẹni tí o bá mọ̀ mi ẹ lọ sórí TikTok ẹ search ọkọ mi ní TikTok ọkọ mi ní tẹ bá sáà máa gbé àwọn wá sí mi jáde Sheikh Alhaji Ahmed Ọpẹ́